bá ṣe wá sọ wípé àwẹ̀ Ramadan ni Ọlọ́run bá lékè ọlá sí lọ́ranyàn fún mùsùlùmí, ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹni tí ì bá ṣe mùsùlùmí kò lè gba àwẹ̀ Ramadan. Ẹni tí ì bá ṣe mùsùlùmí ó lè gba àwẹ̀ Ramadan. Tabarẹ́ nìkan kan tí ì ṣe mùsùlùmí tó ní mo ti aláìka àwọn mùsùlùmí yẹn gan tó bá ti ń gbà Ramadan báyìí everywhere kan máa ń wà òkè ni èmi ni wọ́n bá wọn gbà á. Tó bá fẹ́ bá wa gbà wẹ̀ ó nídìí láti di mùsùlùmí ni. A pè ọ́ sínú Islam. Àwa tá a bá jẹ́ kírísítẹ́nì bá ní àbí tá a ṣe mùsùlùmí tá a wá nífẹ̀ẹ́ àti máa gbà wẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí nínú oṣù Ramadan, èyí táwé fún ogun wọn náà ni wípé kán wọnú ẹ̀sìn Islam yìí wá, kán wọnú ẹ̀sìn Islam yìí wá, kán wá gba ládàáwẹ̀ tí wọ́n gbà ní. Torí pé ẹni tó bá tí ì ṣe mùsùlùmí tí bá ń gbàwẹ̀ Ramadan kò ní ládàáwẹ̀ o. Àmọ́ ní téèyàn máa ń rí nínú àǹfààní pé èèyàn ń gbàwẹ̀ gẹ́gẹ́ bá àwọn elétò ìlera ṣe sọ wípé téèyàn bá ń gbàwẹ̀ ó láwọn medical benefits kan tí àwẹ̀ máa ń bí sára, irú ẹni bẹ́ẹ̀ yóò rí rẹ̀. Àmọ́ pé sí Ọlọ́run ó fún ní ládàáwẹ̀ òun kò sí ládàá kankan fún lópin ìgbà tí ìbá ti ṣe mùsùlùmí. So tí wọ́n bá fẹ́ gbàwẹ̀ tọ́lọ́run sì gba àwẹ̀ wọn lọ́wọ́ rẹ̀ àfi kó jẹ́ mùsùlùmí. Condition alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹnì kan ò lè sọ pé òun ṣe mùsùlùmí tí ó gbà pé Ọlọ́run ọba lòun gbọ́dọ̀ máa jọ́sìn fún, tí ó gbà pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni ó wá lóun gbàwẹ̀ kò sí ládàáwẹ̀ fún. Kódà ẹni tó jẹ́ mùsùlùmí mi gan yóò máa gbàwẹ̀ Ọlọ́run ò ní sọ pé ká màláíkà kọ ládàáwẹ̀ lẹ̀ fún. Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé ẹni tí bá ń gbàwẹ̀ man lam yada' qawla zur wal 'amala bihi falaysa lillahi hajatun min an yada'a ta'amahu wa sharaba. Ànábì ní ẹni tí bá ń gbàwẹ̀ tó jẹ́ mùsùlùmí nígbà tí ń gbàwẹ̀ lọ́wọ́ ni gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá lékè ọlá ní ká má ṣe, à ń parọ́ ni, à ń jalè ni, gbogbo àwọn nǹkan tí ò dáṣá, à ń wíwíkúwí ni, kò wá fi ilẹ̀ tó níbi tí ń gbàwẹ̀ òun náà. Ànábì ní Ọlọ́run ọba ò ní bùkátà sáwẹ̀ tí ń gbà ní, nǹkan febi panú lásán ni, nǹkan fóun gbẹgbẹra rẹ̀ lásán ni. Tọ́lọ́run bá lè sọ eléyìí, tánàbí sallallahu alaihi wasallam bá lè sọ eléyìí nípa ẹni tó jẹ́ mùsùlùmí, báwo wá ní tẹni tó jẹ́ kèfèrí tó jẹ́ pé kò tiẹ̀ sí Islam lára rẹ̀ lásán, kò sí Islam lára rẹ̀ lára tó wá sọ pé òun gbàwẹ̀. So àwẹ̀ Ramadan kìí ṣe fún ẹni tí ì ṣe mùsùlùmí. Ẹni tó bá jẹ́ kèfèrí tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan yóò wọnú Islam ni. So abẹ́lọ́wọ̀n ọba àlekíọ́lá gbogbo àwọn tó jẹ́ wípé nǹkan kan nínú Islam ń dùn mọ́ wọn nú láti ṣe àmọ́ wọn ò tí ì sí ọkàn wọn sí Islam, abẹ́lọ́wọ̀n ọba àlekíọ́lá kó bá ṣe ọkàn wọn sí Islam, kó jẹ́ kí Islam kó jẹ́ kó rọrùn fún wọn ní ṣíṣe.